Good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Aviz Abolade, the son of Baba Aramide. Welcome to my channel. If you are new to this channel, please consider to subscribe to my YouTube channel. Make sure you turn your notification bell. If you need more of my video, you are free to watch my previous video. You will see a lot of videos there that can help you for spiritual tips. What I would like to share with you people today. Ẹ káàbọ̀ nílé lóko lẹ́yìn òdì níbikíbi tí ọwọ́jà ètò ìbá fẹ́ dé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín ti ológun tológun. Ìmọ̀mọ́ yín náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì, nǹkan ò ní ṣẹ̀mí yín, kò ní ṣẹ̀mí èmi náà. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ. Àwa náà pàápàá, a ní dẹni. Nǹkan tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ ìyọ́nú wá. Ẹ̀yọ́nú gbogbo ayé. Gbogbo ayé ni nǹkan ìṣiṣẹ́ fún. Báwo la ṣe máa ṣe nǹkan yìí? Wọ́n ń pe ewé kan ní ewé, ẹ ti rí ewé yìí, ewé ọ̀mísìnmísìn onítàkùn. Bá mi já ewé yìí, ẹ sá kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ jẹ́ ká lọ̀ ó kúnná. Ṣé ó ti kúnná? Tó bá ti wá kúnná, báwo la ṣe máa lò ó? Mo dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn òdì. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń share program mi, àkàndò ní mú yín lọ́wọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ wá ń wò mí tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pastor ni wá ni, èyíkéyìí tá a bá jẹ́, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi pín ètò yìí ká, kó kálé kó ká oko, kó jẹ́ àǹfààní àwọn ọmọ Yorùbá. Tó lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wà tó jẹ́ pé wọn ò mọ̀ pé ewé àti egbò ń bẹ. Mo kí ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú ilé, mo kí ẹ̀yin àfáà, ẹ̀yin tẹ́ ń fi tírà, tẹ́ fi ń dá mọ́lẹ́kùn àdìsí kọ́ńdúkọ́ńdú, tẹ́ ń fi tírà tún tọmọ ènìyàn ṣe. Mo kí yín o. Yàtọ̀ sáwọn alákatakítí, àwọn Boko Haram ilẹ̀ Yorùbá. Mo kí ẹ̀yin àfáà dáadáa, mo kí yín. Mo sì kí ẹ̀yin pásítọ̀ tẹ́ mọ̀ nípa ewé àtegbò. Yàtọ̀ sáwọn ará bí wọ́n ní ewé àtegbò dá. Ìwọ́n tó ní ewé àtegbò dá, ò ń jẹ̀fọ́ o. Bẹ́ẹ̀ ni ò ń jẹ ewédú, ò ń jẹ fùfú, ó sì ń jẹ̀bà. Egbòogi kan ni fùfú, náà sọ di fùfú, náà sọ di gàárì. Ráìsì tó ń jẹ, kóró igi ni o, èso kan ni. Wọ́n tọ́ lóògùn dá, wọ́n fọ paracetamol ń lò ó. Kí náà fi ṣe paracetamol? Kò ṣe ewé àtegbò náà ni. Ọlọ́run ní dà wá láàmú. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ wa pàápàá. A ní dẹni àkọlẹ̀bò. Inú wa ó dùn dọjọ́ alẹ́. In tó ń pa wá láyọ̀ kò ní pa wá lẹ́kún ní àṣẹ Èdùmàrè. Báwo la ṣe máa ṣe nǹkan yẹn? Jẹ́ ká sá kó gbẹ. Tó bá ti gbẹ, ẹ jẹ́ ká lọ̀ ó kúnná dáadáa. A fẹ́ kí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ wa. Ẹ̀yọ́nú ni iṣẹ́ yìí ṣiṣẹ́ fún. Ó sì ṣiṣẹ́ ìfẹ́ràn. Ẹ̀yọ́nú àti ìfẹ́ràn ló ṣiṣẹ́ ní nǹkan yìí ṣiṣẹ́ fún. Bá ti wá lọ̀ tó ti kúnná dáadáa, ṣé a ti lọ̀ ó ti kúnná? Pé bá mi wá oyin ògidì, ẹ dà sínú oyin ògidì, ẹ rò papọ̀. Ẹ bá mi bu díẹ̀ nínú powder yìí, ẹ dà sínú cream tí ẹ fi ń para. Ẹ bá ti wẹ̀ tán, ẹ máa fi para. Kódà nínú powder yẹn tí a lọ̀ yìí, tá bá fẹ́ wẹ̀, a lè bú sínú omi ìwẹ̀ wa kí a fi wẹ̀, ká ṣàdúrà sí i. Ẹ̀yọ́nú tí ó ní agbára ni. Tá bá ń lò ó, àwọn èèyàn mọ̀ yọ́nú sí wa ni. A ní rí ìbínú ayé o. Àtèmi àti yín, a ní rí ìbínú ayé. Ọlọ́run ó ṣíjú àánú ẹ̀ wò wá. A ní rí ìbínú ayé taya tọmọ tẹbí tará. Ìyọ́nú àwọn àgbàlagbà la máa rí. A ní rí ìbínú wọn o. A ní rí ìbínú wọn. Lẹ́yìn tó wà nínú yín, tá bá ti dà sóyin, ẹ máa lá.
ẹ̀yọ́nú ni, ẹ̀yọ́nú tó dájú ni. Ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Bí a ṣe máa lò ó nìyẹn, a máa lá eléyìí nínú oyin, ẹ jẹ́ ká bu díẹ̀ sínú cream wa, ká máa fi para. Tá bá fẹ́ wẹ̀, a lè tún da powder tá ti lọ̀ tó kúnná yìí. Ewé yìí nìkan ni, ewé yìí ló ń so ojú olóńgbò. Tẹ́ bá já ewé yẹn, máa rí i pé ó máa ń dùn. Tẹ́ bá jẹ ó dùn. Èyí tẹ́ bá já tí kò bá dùn, kì í ṣe ewé ọ̀mísínmisìn nìyẹn o. Ọ̀mísínmisìn onítàkùn òun náà ni ẹ̀ ń wò yìí. Ọlọ́run fi àṣírí pamọ́ sí ara ewé yìí. Ẹ rí i pé tẹ́ bá jẹ yóò máa dùn ni. Bọ́rọ̀ wa ó sì máa dùn létí ọmọ aráyé nìyẹn. Ọ̀rọ̀ wa ò ní kan, àbúrò ní ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ tẹbí tará. A lè rí báyìí lórí ètò yìí lónìí. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ẹ lè fẹ́ pè mí, ẹ lè pè mí sórí nọ́mbà mi 080 87 53 35 84 080 87 53 35 84 tàbí 080 3933 66 75. Ire o. Ó dìgbà kan náà. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.